ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tẹ́ ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Málémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé lógúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹbẹrẹ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyàmáyà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè a ṣe kí ni a gbà fún wa. Mo kí ẹ̀yin àlèwúlà mọ́hu wàrà sátọ́lá hàmbíyá ẹ̀ ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mọ̀kádàm sheok àfa àkọ́mọ ní kéwù àfa àkọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí mo kí yín pé assalamu alaikum rahmatulahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestian gbogbo kìrìsìtẹ́nì ayé pátápátá mo kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín. Mo wá kẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìnkẹ̀ ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé mo kí yín pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe ewé já ẹ̀ ní ṣe egbò àlùbáríkà àwọn tó lódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe àdó mẹ́ta báyìí làdó ẹ̀yẹ ìyá mi ọ̀kan fọ ọ̀kan nà wọ́n fi ká ṣoré kiri èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ń ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani mo ṣèbà orí tó kú tí ò níná mo ṣèbà ọjà tó kú tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani a ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrèsà jìgbìnì bí àti àpọ́n aláṣọ àlàfófó wọ̀ jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́já the second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi yín kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Mo wá fi yín kí gbogbo ládéládé lóyè lóyè pátápátá gbogbo ládéládé tó ní kìmí tó nítumọ̀ nílẹ̀ káàárọ̀ òjíire tó jẹ́ ọba aládé gidi tí èé ṣe àwọn ọba ránranran bí Olúwo. Mo kí yín pé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba ó jẹ kó pẹ́ kírùkẹ̀rẹ̀ kó pọ̀ kó dókínní. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún ìran Yorùbá. Bàbá mo kí yín o àgbà yín á túbọ̀ dalẹ̀ àárò òrùn yín aṣọ pẹ́ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí májàsọ́lá tó sùn sínú ilé tó tún bara rẹ̀ lẹ́rù ẹkùn ọkọ Fúlàní olóṣọmọdígbàbọn lọ́wọ́ ọmọ ojo yèrèpè tí ò níbi ká gbámú tí gbogbo ara jó ní wàìwàì àpáta burú olóko dá sí Àdìsá ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí aládé kó la gbà fáláàfin olóyè Sunday Igboho lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní mọ̀dàmú ẹ̀ ní mọ̀nira omi ara ẹ̀jẹ̀ ara yín àti ṣan ara yín Olódùmarè ò ní fi dè yín mọ́lẹ̀ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àtẹ̀yìn tẹ̀ ń bẹ nílé nílẹ̀ káàárọ̀ òjíire wípé lágbára lọ́wọ́ Olódùmarè àní dẹran ògún àwọn ajínigbé ò ní rí ajígbé lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí ọmọ Yorùbá ní Kwara bẹ́ẹ̀ mo ṣe sàdánkátà ọmọ Yorùbá ní Kogi. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látọ̀rí gọ́vnà Abíọ́dún Ṣèyí Mákindé lórí gọ́vnà Lucky Ayédatiwa
gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Nurudeen Adémọ́lá Jackson Adeleke, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, mo kí yín o. Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ mi lóru yìí ó mà ṣe o, ó bá yín wí púpọ̀ jù. Bẹ́ẹ̀ ó sì bá Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams, ó bá wọn wí lọ́nà tó pọ̀. Torí mi ọmọ tún mẹ́kún egbére tó ní kálukú wá ń sun báyìí. Ọjọ́ kìíní àná tó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó bẹ̀rẹ̀ sí ní pariwo ké ẹjẹ́ awáwọ̀rọ̀ kọ̀ fi ṣàdá torí àwọn ajínigbé yìí wọ́n ti ṣe kíni, wọ́n ti fẹ́ gba ojúde baba ńlá wa lọ́wọ́ wa. Ẹ mọ̀ ní kádìsá ó mórí wá kó fọrùn lẹ̀. Arínú ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀sùn pàpà pẹ̀lú ìjọba tí ń bẹ lóde ńgbà náà ẹ̀ sì kọlu lé olóyè Sunday Igboho. Kò wá tán yín bí báyìí. Kí ló dé tí mo fi fẹ́ sọ̀rọ̀ yìí ni wípé ọba mi ní ọkọlùbìkan lákéyẹmí ara mi nígbà tí gọ́vnà Ṣèyí Mákindé tán ní wípé kìlómítà 2 péré ló kù kí àwọn ajínigbé kí a fi ṣe kíni, ká fi kó àwọn ní papá mọ́ra. Ọwọ́ á dùn mí páwọn ajínigbé yẹn ò rí gómìnà jí gbé. Yes, ó dùn mí torí pé gómìnà fúnra wọn á máa rántí incident Ìgàngán ní year 2021 ní ìgbà tí ìjínigbé tó wọ́pọ̀ Ìgàngán, Èrúwà, Ìbàràpá, Làlátẹ̀, Igbóọrà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé lọ́tùn lósì kó tó di wípé Olódùmarè lo olóyè Sunday Igboho Òòṣà láti nu omijé ojú àwọn ará Ìgàngán nù àtàgbègbè tó sọ̀ráǹdì Ìgàngán. Yàtọ̀ sí wípé wọ́n ń jí ìyàn gbé ńgbà náà tí wọ́n ń béèrè owó ribiribi. Àwọn ìyá wa tó jẹ́ pé ẹlòmíì ti súnmọ́kùnrin gbẹ̀yìn ní ìsìn ó ti lé ní ọdún 10 wọ́n fipá bá wọn lò pọ̀. Àwọn bàbá wa tó ń ṣe wàhálà wọ́n dáko, wọ́n á da màálù, wọ́n á fi ba oko jẹ́, wọ́n á gbé ọkọ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó, wọ́n á dìmáàndì fún owó, wọ́n á fún wọn lówó tán, wọ́n á tó pa wọ́n. Gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ nígbà náà. Adẹ̀ké sétí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kò yẹ kélé yọ ọmọ wáyé bẹ́ẹ̀ o, kò yẹ. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé. Ìgbà tí olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tó lọ rèé ṣe kìlọ̀ fún Sẹ́ríkì Sálíù tó jẹ́ Sẹ́ríkì Fúlàní ńgbà náà ní Ìgàngán, tánà fún ní ọjọ́ 7 kó fi ilẹ̀ bàbá wa sílẹ̀. Gọ́vnà Abíọ́dún Ṣèyí Mákindé wọ́n ṣe press statement, wọ́n ṣe live broadcast lẹ́ẹ̀mejì léyìí tí ọ̀fẹ́ wáyé rí. Jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ bá wọn, ìpayà dé bá wọn pé irú kílì, torí gbogbo wọn náà mọ tí ń benefit lọ́wọ́ àwọn Fúlàní wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ńgbà náà wọ́n dákẹ́, wọ́n ń wò. Sunday ó lọ kò ní lọ, ọjọ́ 7 ó pé kò ní pé. Wọ́n kó sójà bìbà sọ́nà Ìgàngán. Àmọ́ èyí wà wí ńgbà náà lọ́hùn tolúwa ṣẹ. Olóyè Sunday Igboho ṣàwọ̀lú Ìgàngán.
gbogbo ìjínigbé ńgbà náà ó sì jẹ́ rodò ọlọ́rẹ̀ẹ́ mú mi níbẹ̀ lágbègbè ìgbà náà kó tó wá di wípé àwọn aráabí padà gba retaliation. That was June 5. Yes, if I'm not mistaken. June 5, 2021. Wọ́n padà lọ́ọ̀lù Gàngán débi wípé wọ́n pa oyún inú, wọ́n pa ọmọdé, wọ́n pàṣẹ ẹ̀bí nílùú Gàngán. Èmi nígbàgbọ́ ńgbà náà wípé nígbà tá a ti lè lọ yẹn pẹ̀lú olóyè Sunday Igboho Òòṣà t'Olódùmarè sì fàdìsá lórí ọ̀fẹ́ láti fọbẹ̀ yẹn mọ́ díẹ̀, ó yẹ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣètò ààbò tí ó gbópọn síbẹ̀. Àwọn aráabí wọbẹ̀ lóru, wọ́n kanná síbẹ̀, wọ́n pa àwọn èèyàn lọ bẹ́rẹ́bẹ́. Ẹ má gbàgbé ìlú Igboho l'Ogun State ṣebí ló fa gómìnà tá a fi kégbàjarè ìyẹn gọ́vnà Abíọ́dún, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún l'Ogun State tá a fi kégbàjarè wípé kí Sunday Adisa ọmọ Adéyẹmọ wá gbà wọ́n o, àwọn ọ̀mọ ìdí ẹni ọba lè wá gbà wọ́n gbà náà lọ́hùn. A lọ sílùú Igboho a sì lé gbogbo àwọn ajínigbé dànù níbẹ̀ nígbà náà lọ́hùn. Gbogbo ìgbà tí wọ́n ń sọ yìí, gbogbo òpópónà Ìjẹ̀bú Òde sí Ìbàdàn kò ṣeé gbà, òpópónà Ìbàdàn sí Èkó kò ṣeé gbà, òpópónà Ìbàdàn sí Iléṣà Ifẹ̀ kò ṣeé gbà. Olóyè Sunday Igboho Òòṣà wá sọra wọn di ọdẹ, Àdìsá sọra rẹ̀ di ọdẹ tá a wá ń sọ gbogbo òpópónà káàkiri láti rí wípé ìgbáyé gbádùn àlàáfíà ọmọ káàárọ̀ oòjíire kò wà truncated. Ṣèbí lórí bẹ́ẹ̀ náà Gani Adams, ààrẹ Gani Adams, wọ́n pe olóyè Sunday Igboho Òòṣà ní entertainer. Ìgbà yẹn náà ń sọ pé àwọn ní more than bóyá 10 million warrior àbí nǹkan náà sọ ńgbà náà páwọn ní. Àwa retí pé tọ́ ìgbà tá ẹ ti ní 10 million warrior yẹn ẹ fọ́ wọn dà sáwọn inú gbó wa gbogbo, ẹ jẹ́ wọn lọ rèé káwọn ẹni bíi kán lọ rèé kó wọn jáde. Till today nothing was done. Ìkan tá ẹ ṣe ń gbà náà tí ẹ làwọn fẹ́ lọ rèé tí ẹ lọ rèé mú wákìlì ẹ ń bá gbàgbé ẹ máa rántí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mò ń bi wá léèrè wákìlì tí wọ́n mú ń jọ náà níbo wákìlì wà. Wákìlì tó jẹ́ wípé òun gangan ní bàbá àṣàlẹ̀ lẹ́yìn Sẹ́ríkì Gàngán wákìlì ló kù. Wọ́n mú wákìlì, wọ́n fi wákìlì sí prison ní Abolongo lọ́yọ̀ọ́. Ọ̀sán kan òru kan lára rẹ̀ já Abolongo. À ń ké ńgbà náà pé ń bo wákìlì wà, wọ́n ní wákìlì ń bẹ́ẹ̀. Mo wá rọ ìjọba ẹ lọ rèé ṣe fídíò wákìlì kẹ́ fi hàn wá. Tó bá ti pẹ́ tẹ́ ti gbọ́mọ tálákà, ó bá wá dàsìkò àti gbọ́mọ olówó ariwo wá ta. Ìgbà tó wá di pọ́ kan gómìnà Ṣèyí Mákindé ní ìsìn ariwo ta, ìgbà náà ni gómìnà wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé insecurity wà, pé àwọn ti neglect so many things. So many things has been left undone. Kí là ń pè láàrin ọ̀nà kakanfò? Generalismo of Yoruba land. Tá a bá ní olórí ogun, Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Èmi wá ń bẹ Gani, mo ń bẹ Ààrẹ Ọ̀nà Kakanfò léèrè ipa kílẹ̀ ti kó lórí àbòrán Yorùbá. Tọrẹ ẹ wá jáde ní ìsìn ẹ ní kí gbogbo gómìnà kí ẹ pa kìtì mọ́ra. Gómìnà mélòó lolóyè Sunday Igboho Òòṣà pé ńgbà náà tó fi bọ́ síṣẹ́? Ó yẹ kí lẹ́fàdìsá jẹ́. Lẹ́yìn kó jẹ́ akọni Oòduà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, ọ̀pọ̀ àwọn èèyàn ọmọ bíi tí akọni Oòduà lẹ̀ Yorùbá ti wà. Oyè tí ọba Lámìláka, tí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Ọláwọlá Àtàndá wọ́n fẹ́ fi olóyè Sunday Igboho jẹ ní oyè Akírífìjà lọ, torí ẹ rí akitiyan ògo ọmọ ni.
wọ́n rí akitiyan olóyè Sunday Igboho pé ẹni tá àti ìfijoyè bàbàrà kan tí ń dá gbogbo àrà yìí tá a bá wá fún un lóyè. abẹ́ ẹ ti gbàgbé ni ààrẹ Gani Adams ìsìn kọ́ ló yẹ ká pariwo no. tó bá jẹ́ wípé nígbà náà ẹ ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho tá a ti jọ flọ́ọ̀ṣì gbogbo àwọn igbó wa káàkiri tá a máa ṣe ìwọ́n jù mí èmi ò jù ọ́ tẹ́ ẹ wá mú ìjà lára tẹ́ ẹ gbájúmọ́ jà lára ńgbà náà tẹ́ ẹ gbájúmọ́ ìṣọ̀kan ilẹ̀ Yorùbá òmìnira ìran Yorùbá tẹ́ ẹ gbájúmọ́ tó ẹ pé èmi jọ ìwọ́n jù mí èmi ni mo wà ń pò tó ṣe báyìí lẹ́ ń bá kí ọba títí má wáyé báyìí. Who is going to support you now? Ààrẹ Gani. OPC Gani Adams ó strong dáadáa nípínlẹ̀ Ọ̀yọ́ ńgbà yẹn torí gbogbo ìgbà yẹn bàbá wa Olúmọ wọ́n wà digbí nínú OPC Gani Adams. Alhaji Sunday Babs wọ́n wà digbí nínú OPC Gani Adams. Where are they now? Where are they now? Are we going to fight with a divided house? Gbogbo ògiri ilẹ̀ káàárọ̀ òjíire lọ́lanu Oòduà People's Congress tí wọ́n lè láwọn ó gbèjà wa báwọn làwọn ó gbèjà wa báyìí nísìn igun mélòó la pín sí olóyè Sunday Igboho nìkan ni ò nígun Àdìsá tí ò wá nígun ti tì í sì dálẹ̀ níjọ́ ogun bá lè lárántí akíkanjú ọmọ wa wá dà Gómìnà Ṣèyí Mákindé àsìkò yìí ló yẹ kẹ́yìn náà pàrọnú yín àtọ̀dọ̀fín kẹ́ ẹ sa gbogbo agbára láti jẹ́ kí Àdìsá ó wálé kẹ́ ẹ wá jọ jókòó ń tùbínùbí ká wá jọ wò ó bó o la ṣe fẹ́ sìn kí ọ gbogbo àwọn igbó wa gbogbo. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà lẹ́ ń complain pé 2 kilometers away that means you are proving it that there is insecurity in Oyo State. ọ̀yà ẹ̀jẹ̀ àjọ sọ gómìnà lọ sọ bẹ́ẹ̀ pé àwọn Boko Haram they are 2 kilometers away ibùsọ̀ kínní ibùsọ̀ kejì kí wàá lọ́nà àbáyọ kí là á ṣe eléyìí ṣe kákàmọ́ wá wíwó tó wóró asán no kíkẹ́ kákàmọ́ jambula ẹnu bí àṣà Saheed Òṣùpá ológun lẹ́kọ̀ọ́ ológun ńbàdàn tá ń bí ọ who are you ta ni ọ́ ṣé jagunjagun ẹnu nìyẹn ni àbí jagunjagun actor gidi actor ní Sunday Igboho actor ní tọ́lọ̀ngàn mọ̀ ọlọ́lọ́ dàbẹ̀. ẹ̀yin kan pariwo pé ẹ lógun ẹ lọ́mọ ogun ẹ nígbà kan ẹ̀yin yín náà làwọn ọmọ ogun yín ti ń yà bẹ́ẹ̀ bá lọ́mọ ogun mẹ́wàá tí mẹ́jọ bá yà náà yà lọ bòmí sọ wá lọ́mọ ogun mọ́ni. Ààrẹ Gani Adams tó bá yẹ pé ẹ fẹ́ proof fún wa gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ ṣetán láti dáàbò bò ran Yorùbá ẹ kọ́kọ́ wá settlement láàrin gbogbo tí ń jẹ́ OPC wàlúwàtá. Let OPC come to be one. Don't let your political aspiration kó máa separate ìran Yorùbá mọ́ Gani Adams. ẹ ti fi òṣèlú ẹ ti fi bà nǹkan jẹ́. àwa jọ ń kéde báyìí àbí bẹ́ẹ̀ kọ́ insecurity. Who is that? If the governor is now feeling insecure kí ló wá kù ẹ má ti gbàgbé lára àwọn ọba tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ wọ́ọ̀dì rẹ̀ lólúwo. Yes. Ogun lè tọ̀dọ̀ Olúwo wọlé sí ọ̀dọ̀ ìran Yorùbá ó ti wọlé ni kìí ṣe pé ó ti lè wọlé
bẹ́ẹ̀ bá mọ̀. níjọ́ ní ẹ wo orú èèyàn tí mufti wo, ẹ wo àwọn caliber of people tó lọ rèé bá ṣèpàdé bíi iswat lọ́pọ̀ wọn ṣe múra, àwọn ètí ń ju bọ́ǹbù ń kírun, and they have been invited to Ìwó. now Ìwó tó lálùpọ̀ how many kilometres ni gómìnà máa ti sọ náà, wọn fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. tẹ́yìn gómìnà ilẹ̀ Yorùbá tó bá ṣe pé lóòótọ́ ẹ wá mọ tẹ́ ń ṣe, tẹ́ ẹ mọ tọ́kàn, tó jẹ́ wípé ọ̀rọ̀ ètò ààbò tó bá múmú láyà yín lọ́kàn yín ní tòótọ́, ẹ wá ṣèpàdé, ẹ pé bíríkótó, ẹ pé bíríkótó, ẹ lọ rèé ṣèpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ kí Sunday Igboho padà sílé. tí Igboho bá ti padà sílé, ẹ wá jókòó, ẹ jọ ya máàpù ọ̀nà wo la fẹ́ gbà láti kọ́kọ́ secure gbogbo ilẹ̀ Yorùbá náà. àbẹ́mọ̀ kí gbogbo àwọn Fúlàní ajínigbé tó ń flush out ní nọ́ọ̀tì ilẹ̀ Yorùbá ló ń sá wá. ààyè sì gbà wọ́n tó rá ní igbó tó pọ̀. ẹ wo gbogbo Òkè Ògùn. tẹ́ bá ti ń lọ lọ́nà Iléṣà, igbó ní Ṣàlàlú. tẹ́ìdé yànà Èkìtì, tẹ́ìdé ọ̀nà Oǹdó lọ́hùn. bí èèyàn bá bẹnu gbó, àwọn thick forest bó la ṣe fẹ́ mọ̀. ẹ pè pàdé yìí onírìṣà, ẹ pè pàdé ládéládé lóyè lẹ́ẹ̀kárọ̀ òjíire, ọba tó bá ti gbàbọ̀dè ẹgẹ́, ìrókò tó bá gbàbọ̀dè bíbẹ́ ni ẹ sáksàn Olúwo. ẹjọ́ mọ̀ pé kí n sọmọ Oòduà. ẹ sáksàn ọba tí ọba ti ṣe dáadáa náà. ẹ sáksàn. because irú ìgbésẹ̀ t'Olúwo àti mufti rẹ̀ tí wọ́n ń gbé, àwọn ìgbésẹ̀ tí máa ń pè fún ìjà ni, tí máa ń invite àwọn alákatakítí wọ̀nyí, àwọn Boko Haram ń kó yìí, tí máa ń pè wọ́n wọnú ìlú ni ìgbésẹ̀ tó ń gbé. amọ̀lẹ̀ Yorùbá mẹ́bọ ṣíṣe ni, tá a bá ń purọ́ fúnra wa ló kù. ìran Yorùbá ló ní ká gbẹ́bọ, ìran Yorùbá ló ní ká ṣètùtù, ìran Yorùbá ló ní ká sígbẹ́rẹ́, ìran Yorùbá ló ní ká wẹṣẹ. a fi ń dáàbò bora wa ni. lẹ́yìn ká bá wá dé lọ́sàn-án kan òru kan tó ní ọ̀dà, ẹ bá birú ẹni bẹ́ẹ̀ léèrè, ṣé nígbà tó wọ̀ pẹ̀bí ṣé láwà ni wọ́n lọ rèé wé fún nù rẹ̀. ẹjọ́ dá ló láwà ni wọ́n wé fún ọ Olúwo. mọ́mọ́ rẹ̀ wí àkókò níbi etí rẹ̀ ń gbọ́ ọ̀jọba. ọ̀wọ̀ pẹ̀bí kò ní yọ ọjọ́ tó lò ń pẹ̀bí. ṣé tẹ̀síbíyù ló ń fà, Kùránì ló ń ké nù pẹ̀bí? kí ló dé tẹ́ ẹ wá gorí àpèrè tán tẹ́ ẹ wá sọra yín dìdàkudà. Gọ́vnà Adémọ́lá Adélékè, ó mà ṣe o. ǹjẹ́ a lè rí gọ́vnà tí ó tún gbójúgbóyà bíi Rótìmí Akérédolú mọ́? ẹ ṣàmọ̀tẹ́kùn, àwọn àmọ̀tẹ́kùn ń gbébọn ọdẹ kí, àwọn ìbọn tí ò tiẹ̀ ìbọn tí wọ́n fi ń pẹ̀tù nù gbó. ṣé lẹ́ẹ̀fì lọ rèé kojú àwọn ajínigbé tí wọ́n gbé AK+ àbí kílẹ̀ máa ń pa àwọn tí wọ́n máa ń gbé dání, àwọn ìbọn ńláńlá lórí táwọn ọlọ́pàá máa ń lò, ìlà máa ń rí inú fídíò tẹ́ fi hàn wá táwọn ajínigbé ń lò. ẹ̀yin sì gbé sakabula. ìlú ìbọwọ́ àwọn sójà ń bẹ lọ́wọ́ àwọn ajínigbé, ẹ̀yin gbé sakabula tí èbá ṣe pé ẹ̀mọ́ ń tọ́kàn. agbogbo yín ọ̀dẹ̀ fight sórí wípé ẹjẹ́ àpààrọ̀ ìbọn táwọn pípù ń gbé dání. ọmọ Yorùbá ní ààrẹ báyìí, bẹ́ẹ̀ bá lo àsìkò yìí tẹ́ ẹ̀ lò dáadáa, gbogbo yín ò ní sọ̀kalẹ̀ ayọ̀.
tẹ́ bá wà ń bẹ̀ tí ìyá ṣètò ń jẹ wá báyìí a jẹ́ pé bóyá la lè bọ́ nù yà. So Ààrẹ Gani Adams èmi ò bá rọ̀ yín ìmọ̀tò yín ẹ̀yin gẹ́gẹ́ ni kẹ́ kọ́kọ́ lead as an example. Irú ibi tí gómìnà dárúkọ yẹn tí ẹni pé kò jìnnà síbi tí ẹ ti fẹ́ máa jí agbé yìí gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ káwọn ọmọ ogun yín ẹ wọ ọbẹ̀ lọ ẹ wọnú igbó wa lọ ẹ flush wọn out. Let them know Yoruba land is different. Ẹ mọ̀ wípé àìsí ilé ológì ní ilé amáàdílé èkúté kò sí ilé májàsọ́lá náà wọ́n ti wá ń sún wọnú ìlú bọ̀. Àbí Sẹ́ríkì Fúlàní ìgbà náà Sàlíù Sẹ́ríkì Ìgàngán onítẹ̀mí bá gbúrò Sunday Igboho màá mọ̀ tọ̀tsára màá mọ̀ ìyàgbẹ́ òjútùú ọmọ mú mi. Kí ló fà á? Torí pé Sunday present ara ẹ̀ gẹ́gẹ́ bí akọni ọmọ ni kìí sojo. Ìgbòho sì ní láíláí tí ọmọ rẹ̀ wájú kóun á máa bọ̀ lẹ́yìn. No, Àdìsá ní síwájú ogun. Go and check everywhere. N ò kéré. A ti wà lórí òpópónà Ìjẹ̀bú sí Ìbàdàn láago 2 òru tá a sọ dẹ́ níjọ́ wọ́n jíyàn kan gbé nígbà náà lọ́hùn. Kò wá ṣètò ààbò mọ́ débi pé gómìnà gan tó wá ń sọ ààrẹ wá ṣẹ̀ṣẹ̀ ń sọ pé kán tighten up. Ẹ máa gbọ́rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ àbà ẹ bá má sọ bẹ́ẹ̀ mẹ́n ìmúnú bí mi bẹ́ẹ̀ ṣe sọ. Let us see you swing into action. Action tẹ́ ní káwọn gómìnà swing into yẹn you swing into that action first. Then we will now be like yes we now have akọni we now have Ààrẹ Ọ̀nà Kakanfò not ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò. We don't want ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò. We want active Ààrẹ Ọ̀nà Kakanfò. Gbogbo wa la mọ̀ pé Moshood Kashimawo Abiola ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Akíntọ́lá ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò ni. So ẹ̀ka yìí náà jẹ́ ceremonial nírú àsìkò tá a wà yìí ẹ lọ rèé wọṣọ ogun kẹ́ẹ̀kan sínú igbó. Stop calling the governors to swing into action. Ẹ pè gbogbo àwọn ọmọ ogun gbogbo àwọn akíkanjú ọmọ tí ń bẹ nílẹ̀ Yorùbá ẹ pè wọ́n kọ̀. Ẹ sì lọ rèé gbogbo yín ẹ ṣèpàdé bí Igboho ṣe wálé. Olórí akíkanjú ọmọ nù ẹ̀yìn ìyókù ọ̀lẹ pọ̀ ọ̀lẹ ọ̀pọ̀ ẹlòmíì ò lógun lágboolé wọn yóò máa lóun lógun ń gbàdàn. Ọ̀lẹ ọ̀pọ̀ àwọn fẹnu wú géètì fẹnu jáwáyà tẹ́gbẹ́ lómi ti ń pera rẹ̀ ń wọ́rí ọ̀tọ́ bá kàn gbọ́ pàwù lásán láwọn ibìkan yóò ti ya gbálagbàlá. Ẹ ṣètò náà ẹ má jẹ́ ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn gómìnà tẹ́ni ká swing into action kí ló fẹ́ fi swing into action ìbáwá yìí náà ni. Àbí what we need from them is their total support. Ká ní Igboho rí total support tí gbogbo gómìnà ń gbà yẹn ní ìran Yorùbá ilẹ̀ Yorùbá ò ní rí báyìí. The only governor that stood by us then were Governor Dapo Abiodun and Governor Rotimi Akeredolu of Ondo State. Àwọn méjèèjì dúró dibí. Ìjọ wọn wá mú olóyè Sunday Igboho. Àwọn gómìnà tí mo tó wá rí tí ń sọ̀rọ̀ Sanwó-Olú sọ̀rọ̀ díẹ̀ pé ọmọ wọn àwa ní ń jà fún. Mélòó ló sọ̀rọ̀ nù yín? Mélòó lẹ ti gbọ́rọ̀ Sunday Igboho tẹ́ ẹ ti gbé sórí tábìlì mọ́ láti discuss ẹ̀ pẹ̀lú ààrẹ tí ẹ jí ọ wálé? Ẹ̀yin ọba wa àánú yín ṣe mí tèmi sọ lọ́hùn. Ẹ mọ iye ọba dẹ́pọ̀tà àbẹ́kan wọ́n jẹ ẹ ti gbàgbé Kwara lóòrò àǹkó. Ẹgbẹ̀yìn ọba kéréje kéréje tẹ́ ẹ wà nínú àwọn àbáwá káàkiri àánú yín ṣe mí wọ́n kàn máa mú yín bíi sínkìn ni. Ẹ̀yin ọba sì rèé ọ̀pọ̀ yín ti fìṣẹ̀ṣe lẹ̀
ẹ ti lọ sí mi ti ń gbádé lọ chọ́ọ̀chì èmi ti ń gbádé lọ mọ́sálásí ẹ ti fìṣẹ̀ṣẹ̀ lẹ̀ ìbọn kan lọ́yìn yín pàù ẹ̀ ń kú bí iná fìtílà. ọ̀dà ẹ sọ fún mi sẹ́yìn tá a fẹ́ gbọ́kànlé náà lọ títí nù. ẹ lọ rèé ṣe kíni ẹ pa kìtì mọ́lẹ̀ ẹ lọ rèé ṣèpàdé pẹ̀lú ààrẹ ọ̀ọ́nìrìṣà Àwùjalẹ̀ Aláké Ewì Adódejì Àkúrẹ́ Àkárìgbòlú Rẹ́mọ Ọ̀kẹ́rẹ́ Ṣakí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bàbá mi Olúgbẹ́ Àsẹ́yìn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Alára Ajérò Ọ̀ràngún Léèlá gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ládéládé ẹ ṣèpàdé ẹ pèpàdé bóyá ààfin Ọ̀nìrìṣà lẹ́yìn tí ṣe ni o àbíbì kan ẹ sá ṣèpàdé ẹ pé bíríkótó ẹ pé bíríkótó àmọ́ first thing priority yín gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe fa kíkanjú ọmọ yín bẹ́ẹ̀ ṣe dá padà sínú ìlú ìyẹn Sunday Igboho. lẹ́yìn náà ẹ wá sọ̀rọ̀ ètò ààbò bí bẹ́ẹ̀ kọ́ n táwọn wo lọ́ọ̀kan yìí wọ́n jíyàwó ẹlòmíì gbé àwọn ajínigbé ọwọ́ ààfin ibòmíì wọ́n máa bá olórí ọba míì wọ́n máa bá àṣàṣepọ̀ lójú ọba tí ò sì ṣe ń tọ́ba ó ṣe. ẹ gbọ́ àbí kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ pa kìtì mọ́lẹ̀ Ìgbòho ti gbìyànjú o he really tried pé kí ìyá má jẹ̀ràn Yorùbá àmọ́ orí tí ó jìyà àwọn àgbàbọ̀ wọn ní bó sùn yóò dìde ńlọrọ̀ ọ̀pọ̀ ọmọ Yorùbá gbogbo àwọn tó ń lé ní north wọ́n ti ń wá sílẹ̀ Yorùbá ẹ lọ rèé wọ ẹ fúra o ẹ̀yin Yorùbá gómìnà Ṣèyí Mákindé ẹ kọ́kọ́ wá ojútùú àwọn ọlọ́kadà tó ń jẹ́ Fúlàní tí ẹ pọ̀ àwọn àjòjì gbòlògò yẹn ẹ kọ́kọ́ wá solution sí náà let them be record let them go back to their state. ìjínigbé ń wọ́pọ̀ pẹ̀lú ọ̀kadà Bajaj most of àwọn ọlọ́kadà yìí ló ní dangerous weapons lára ẹ̀ẹ́dẹ̀mọ̀ ẹ̀yin ọlọ́pàá wa ẹ̀ ń fẹ̀tẹ́lẹ̀ ẹ̀ ń pa làpálàpá ọmọ yahoo lẹ́ ń wà after wà after àwọn ọlọ́kadà yẹn àmọ́ nígbà ẹ bá ti gbowó you allow them to pass. gbogbo àwọn ọmọ tí wọ́n máa ń gbẹ̀yìn àwọn ọmọ elédèkéde tẹ́ẹ̀rì wọn lójú títì tí wọ́n máa láwọn bá yín clean wiper wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwó yẹn ẹ máa fura ẹ fura. gbogbo ẹ̀yin tẹ́ ń gba Fúlàní elédè míì tẹ́ fi wọ́n ṣe security ilé ẹ fura. ibi ogun ti ń wọlé nìyẹn ibi ogun ti ń wọlé nìyẹn o torí pé wọ́n ti train ọmọ Yorùbá míì náà débi pé wọ́n ti ya lábọ̀dé wọ́n ń gbàbọ̀dé bébí a máa sọ̀rọ̀ pé a máa sọ̀rọ̀ fájòjì láti mọ bí a sì kú baálé ilé sí bí ọ̀bá lọ́wọ́ ará ilé nú. ọmọ Yorùbá míì ti ń darapọ̀ mọ́ àwọn àjòjì láti máa ṣiṣẹ́ ajínigbé. ẹ já fura o pánsá ò fura pánsá já àjà ò fura àjà jìn bó nílé wa ò bá fura ó lè kọ́ ni ó kó wa o ajínigbé ni o yóò jí agbé lọ o. ìdí inú tẹ́mi fi fẹ́ ká fura gómìnà Ṣèyí Mákindé ti observe ẹ̀ ní ìsìn pé insecurity wà. Ààrẹ Ọ̀nà Kakanfò náà ti pariwo pé the governor should swing into action. èmi wá sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò kí àwọn gẹ́gẹ́ kan ṣípá. yes gbogbo ọmọ ogun tán láwọn nìyẹn ká kó wọn dáta. àtàmọ̀tẹ́kùn o àti sọ̀lúdẹ̀rọ̀ o àti OPC o àtàgbẹ́kọ̀yà o let us all come together ẹ jẹ́ afá sínú igbó wa. kábàá náà lórí ọ̀fẹ́ ẹ máa ṣe stop and search gbogbo àwọn ọ̀kadà yẹn ẹ máa yí abẹ́ síìtì wọn wò.
ẹ má yẹ̀ wò kó mi má bàa tẹ̀yìnwọ̀ gbé wa lẹ́nu o. Mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjàlẹ̀ àmẹ́yìí tí mo sọ yìí mo mọ̀ pé ó ti yé ìjọba. Ẹ̀yin gọ́vnà Sanwó-Olú, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Nurudeen Adeleke Jackson, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gbogbo yín ẹ ṣe pàdé. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ àwọn nìkan kọ́ là ń dẹ́ẹ̀dẹ̀ báyìí ojú báyìí la fi ń to ẹ ṣèpàdé o ẹ ṣèpàdé o swing into action action ni o kẹ́ ẹ tètè kọ́rọ̀ wa má lọ di yọ̀kọ̀lú òwà tán bí ìyàwó gbọ́kọ̀ sọ́lẹ̀ ọkọ mùsùké. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ bọ́lọ́yè Sunday Igboho sọ̀rọ̀ lórí fóònù ẹjọ́ fún yín ní strategies tá a lè lò. Àsìkò mi ìṣẹ́gbẹ́ rẹ̀ kọ́ yóò ipò kan mọ́ wà ojú tiẹ̀ lọ òkè sásìkò yẹn o. Ìran Yorùbá ti nílò oṣù Ìgbòho báyìí ẹjọ́ wálé. Àdìsá máa dé yẹn mọ́ àgbà tí ò bínú báyìí lọ́mọ rẹ̀ pọ̀ má bínú bàbá a nílò yín o. Mo sọ lọ́jọ́ kìíní àná wípé ilẹ̀kùn tí ń bẹ lẹ́nu ọ̀nà rẹ̀ Àdìsá ó ti ń yìnrìn ikán ti ń jẹ́ a nílò láti pààrọ̀ lẹ̀kùn yẹn. Ọ̀pọ̀ èèyàn understand ní tí mò ń sọ ni wípé ètò ààbò lẹ̀ Káàárọ̀ Oòjíire ti yìnrìn. A nílò láti restructure ètò ààbò yẹn kó padà sí bá a ṣe ń ṣe ń gbà yẹn tí ìjayà wà tó pé tó bá rí ìlọ́ọ̀sì Ìgbòho lásán wọ́n fọwọ́ gbòdì. Ẹ bá rí ìlọ́ọ̀sì Ààrẹ Ọ̀nà Kakanfò ní ìsìn wọ́n máa rẹ́rìn-ín ni o torí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ lálẹ́ sán kò sáction. Ààrẹ Ọ̀nà Kakanfò media ni wọ́n àwa wá ń rọ̀ wọ́n he should not be ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó gbójú gbóyà tí ó lè confront ní tó bá ṣe confront. Olóyè Sunday Igboho ẹ ní mọ̀dàmù ẹ ní mọ̀ sáré ọmọ àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lọ́wọ́. I love you all gbogbo Yorùbá. Thanks so much for always being there. Ẹ dẹ̀ mọ̀jẹ̀ àgbàgbé àjọ olè dundundundundun onílé má relé o kò síbi dá a lè fi ṣe lé tó kọjá lẹ̀ Káàárọ̀ Oòjíire. Torí náà nǹkan ẹ jẹ́ gbárùkù ti lẹ̀ Káàárọ̀ Oòjíire gbogbo ọ̀nà tá a bá lè gbà láti contribute tàbí ní jílẹ̀ Káàárọ̀ Oòjíire ó bọ́ sọ́wọ́ àwọn ọ̀tá ìní ẹjẹ́ á ṣe o. Ó dàbọ̀ o.